ní ti ilé ẹ̀kọ́ gíga Ikirun tún fi ara hàn gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ tí ìdàgbàsókè ẹ̀kọ́ ti ń lọ. Ikirun College of Health Technology tí wọ́n dá sílẹ̀ ní May 2024 jẹ́ ilé ẹ̀kọ́ aládàáni tó jẹ́ ìfọwọ́sí látọ̀dọ̀ ìjọba. Ilé ẹ̀kọ́ yìí ń pèsè National Diploma ìyẹn ND ní ẹ̀ka ìlera bíi ìlera agbègbè, ìlera àyíká àti iṣẹ́ yàrá láàbò ìṣègùn ìyẹn Medical Laboratory Technology. Láìpẹ́ yìí ní March 2025 Minaret International University ni wọ́n dá sílẹ̀ nípasẹ̀ Ahmadiyya Muslim Jamaat of Nigeria. Ilé ẹ̀kọ́ gíga yìí ti gba àṣẹ-ṣiṣẹ́ pàtàkì látọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ 30th April 2025. Yunifásítì yìí wà lójú pópó Ikirun sí Òṣogbo lẹ́yìn the Moshadek filling station ní agbègbè oríta Èkó-Èndé ní Ìfẹ́lódò local government area. Ní ìbẹ̀rẹ̀ rẹ̀ Minaret University máa bẹ̀rẹ̀ pẹ̀lú 3 nínú àwọn faculty humanities, sciences àti education pẹ̀lú ètò láti mú àwọn mìíràn kún bí wọ́n ṣe ń tẹ̀síwájú.